Wọ́n yẹ fún níbẹ̀ lẹ́nu tó jẹ́ ẹ̀dùn mẹ́rin pé kó àti lè wá jẹjọ́. Wá dùn because àfẹ́ wàhálà tó bá yẹ kó máa ń gbọ́ ọ̀nà èmi kan ti pè é fún more than 10 times. Ó gba kàṣẹ́ ìbàdíkẹ́ àwọn ọlọ́pàá kan ti try àwọn bá ti pè wọ́n àti try wọ́n ti pè before ká tó wáyé bá àwọn èèyàn ti pè wá gan láti bẹ̀ wá pé ká má bínú kọ́tà bẹ́ẹ̀ ṣe dúró náà gba ká make peace náà lọ. Elijah Adedapo. What's your relationship with He's my brother. Oh, he's your brother. So àti ẹ̀gbọ́n pé ṣáájú àsìkò yìí àwọn làwọn tí wọ́n tẹ̀lé pọ́tí káàkiri ni ìwọ ló jẹ́. Báwo ló ṣe padà wá ní bó ṣe rí? Kí ló fà á? Báwo ló ṣe di lójú wàhálà? Ẹ̀fẹ̀sẹ̀ láàrin bí. Wọ́n máa sọ pé ọwọ́ wọn ni ìgbà ẹ̀ ti wáyé. Bóyá dé ìbáyé náà, àwọn náà lọ fà. Torí ìgbà láti ń gbé wọn báyìí bọ́ sí correction náà, ẹ̀yìn àti ẹ̀dá. Ó ti fi dé ìbáyé sí nígbà tó wáyé sí. Àti tí àìbọ̀ ó ti àjọ ní ìṣẹ̀dé 26. So after 26. Before that, I'm gonna come to the. Are you thinking of trying to settle out of court? When they come First English. Sí, àwọn ará ẹ̀mọ́ ni mani. Ó náà ní ẹtú bẹ́ẹ̀ hàn. Ẹ jẹ́ ká gbọ́ ìfọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú obìnrin yìí. Ìgbẹ́jọ́ gbajúgbajà olórin àbí kòkè ọlápọ̀ Mr. Portable tó wáyé lónìí. Kò sí nǹkan tá a lè sọ kóòtù la wà ṣùgbọ́n kóòtù bá ti decide pé ó wà pẹ́pẹ́ náà la máa fọ́ náà. Báwo ni ìgbẹ́jọ́ náà ṣe lọ sí? Ó fún àwọn alágbára Ọlọ́run. Ó fún àwọn alágbára Ọlọ́run. Àwọn lawyers will stand by ẹ̀kọ́ ó ṣe òkè tó ṣe. Òfin òun ń ṣe báyìí. So tí ọ̀rọ̀ bá lọ báyìí tó bá ṣe rí gangan lòfin ṣe máa sọ pé ká ṣe tó bẹ́ẹ̀ lájọṣọ ṣe kò sí ẹni. Ṣé wọ́n fún Portable ní bẹ́ẹ̀lì? Lágbára Ọlọ́run ṣé bẹ́ẹ̀ ti bá àwọn lawyers yẹn sọ̀rọ̀? Ṣé bẹ́ẹ̀ ti bá àwọn lọ́ọ̀yà sọ̀rọ̀? Àti bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n èdè òyìnbó náà sáfẹ́kẹ́ sọ ní Yorùbá lórí àbínibẹ̀ fáwọn tó ń wòye káàkiri. Àwọn lọ́ọ̀yà sọ fún yín gbàtẹ́ bá wọn sọ̀rọ̀ kí wọ́n ti fún ní bẹ́ẹ̀lì àbí? Káníkan tó sọ fún yín náà nìyẹn kó tó ṣẹlẹ̀ náà ní lágbára Ọlọ́run. Orúkọ tí àti ibẹ̀ ṣe jẹ́ sí Portable gan. Sarah Funmilayo, the manager in me àti Steliza Adedoyin. When what has been the situation? It's been favorable, thank God. Our lawyers were stand by. They went to the sitting and everything went on the way it's supposed to be. The law to discuss. There's no cause for long. We are not scared. We are on ground and we are hopeful. We are happy. So we are good. Everything is good. We are good. Orúkọ mi ni Ọláyínká Lawal tí gbogbo èèyàn mọ̀ sí JYK. Next question. Báwo lẹ ṣe kí lẹ mọ̀ nípa ìgbẹ́jọ́ Portable tó ń ṣẹlẹ̀ lónìí? Mi ò rílì mọ̀ kankan pa ẹ̀dú pé a ti wà ń bí lọ́gọ́. So ìrètí yín ni pé lẹ́yìn ọ̀rọ̀ yẹn ẹjọ́ ìyànjú ẹ̀ parí ẹ̀ nítorí ìlú bí? Lágbára náà ẹjọ́ ìyànjú. Báwo ni Portable ṣe jẹ́ sí yín? Báwo ni àjọṣe yẹn ní àtẹ̀ṣe rí? Ọ̀rẹ́ mi ni adẹ̀tiwà tipẹ́tipẹ́ gan. Èmi náà tún jẹ́ DJ tá máa ń fi ohun ẹ̀ ṣe bíìtì fún aráyé tó máa tún dùn. Ọ̀rẹ́ mi tún ni àtijọ́ àti pẹ́tipẹ́. So lẹ́yìn àwọn èèyàn máa ń sọ pé àyè ti kóòtù bọ̀ káṣọ̀ rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tí kí lẹ ṣé ìjà máa lọ ní àbí ọ̀rọ̀ ayọjú? Ààrẹ má jà ò sí àjà má parí ní ọjà ìjà máa lọ everything máa settle agbára náà. Kí ni nǹkan tẹ́ ní fún àwọn olólùfẹ́ yín láti sọ fún wọn? I just want to tell you guys to keep supporting me. Expect nothing but the best from DJ YK Mule. Portable inú ẹ̀wọ̀n ló jẹ́ to you. Ènìyàn dáadáa ní Portable tá a bá yọ pé bẹ́ ṣe ń rìn online ó yàtọ̀ sí bó ṣe ń ṣe ní ilẹ̀ tó bá súnmọ́ tó bá jẹ́ kó súnmọ́ dáadáa wàá mọ̀ pé èèyàn tó ṣe fẹ́ bí tó ṣe fara ni ó lè ṣe fọ́ọ̀mù rẹ̀ èèyàn dáadáa ni ká má parọ́ Portable ṣe ojú tẹ́ fúgbọ́ online ó yàtọ̀ sí ọ̀kan tó ń ṣe ní ilẹ̀ tó bá súnmọ́ ló lè sí. Ilé tó wá ṣẹlẹ̀ yìí. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ọ̀gá sọmọṣẹ́ ni àmọ́ nǹkan tèmi kàn lè fi ẹ̀bẹ̀ ni pé bóyá torí pé kò mọ̀ pé àwọn ọlọ́pàá ni ẹ mọ̀ pé oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ń lò àwọn olè awọ aṣọ bí ọlọ́pàá
wọ́n á wá já ìrìn lé wọ́n á wá aṣọ bí ọlọ́pàá wọ́n á wá àti pé téèyàn bá ti fi id card ẹ̀ nǹkan tó bá wọ̀nyàn ló lè kà wọ́n kún kidnappers pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà bọ́ pẹ̀lú gbogbo nǹkan tó lọ yìí afagbègbè lé Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run á bá wọn yanjú ẹ̀ Ọlọ́run á bá gbogbo wa yanjú ẹ̀ àpọ́tẹ́bù rẹ̀ jáde láyọ̀. ẹ bá rí fọ́tébù tó jáde báyìí mọ́ ẹ máa ní wọ́n náà wọ́n nìyẹn àti ẹ̀ tí yóò ṣe ló ń bẹ̀. tí bá rí fọ́tébù tó bá jáde sí màá tọ̀gbọ́n mọ̀ pé díẹ̀díẹ̀ mìíràn wọn díẹ̀díẹ̀ ni kò máa ṣe díẹ̀díẹ̀ mìíràn wọn ẹ̀jẹ̀ láyé. ladies gbogbo àwọn nǹkan tẹ máa ń ṣe lóríṣiríṣi báwo ni máa ń wá inspiration báwo ló ṣe ń wá. àwọn inspiration wa máa ń wá ní àwọn nǹkan bí ẹ̀fẹ̀ alákọ̀ọ́kọ́ èèyàn tó bá fẹ́ sọ òyìnbó tó ṣe mistake ẹ mọ̀ pé àwọn èèyàn àwọn ará wa òyìnbó dàbí nǹkan tó jẹ wọ́n lógún tí ò dẹ̀ jẹ àwọn òyìnbó lógún tó tó bá rí nǹkan bẹ́ẹ̀ wọ́n máa tàgì wa pé ká fi ṣe bí wọ́n máa ń jẹ́ kí ni wọ́n dùn wọ́n máa ń rẹ́rìn àwa máa fi ṣe bí wọ́n wá dá sí online wọ́n wá máa gbọ́. ó ń ṣe wá láǹfààní àwọn èèyàn aṣàfẹ́mọ́ ẹni tó ṣe kìíní àti bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti máa meet àwọn èèyàn. múlẹ̀ tó ń pè yín yẹn. múlẹ̀ yẹn jẹ́ bíi pé ó yá bẹ̀rẹ̀ ó yá play ẹ̀ ó yá ṣe kìíní ó yá lọ sí báyìí múlẹ̀ ṣé fún wa ló ń jẹ́ múlẹ̀. initially ṣé ìṣẹ̀lẹ̀ òkè bí ó lè padà blow báyìí táàdì ju wẹ́ẹ̀kì múlẹ̀ táwọn yàrá máa sọ káàkiri. mo ti ń ṣe tipẹ́ adé tó bí ọdún mélòó kan àsìkò kòrónà ẹ̀ ló dàbí pé àwọn èèyàn wà lórí fóònù wọn ráyè lọ bí iṣẹ́ wọ́n focus sí internet so internet yẹn ló really help and most especially TikTok ló tún help iṣẹ́ wa ẹ̀ nǹkan tí mo lè sọ mọ́ àti ṣe tipẹ́. ṣé dàda àwúrú ní ni. dàda àtọwọ́dá ni mi. àṣẹríkú jẹ ti ń yọ funfun náà. ṣé bẹ́ẹ̀ náà ni àbá láti mo ti ní ohun funfun ẹ̀bùn Ọlọ́run. ẹ̀bùn ti papọ̀ mọ́ àtọwọ́dá. bẹ́ẹ̀ ó wá padà yọpọ̀. lára bíìtì tẹ̀bì tó gbà nínú ti ọba Solomon. àìmọye bíìtì tá a ti ṣe tó ti. ọba Solomon wà lẹ́yìn àárín. ọba Solomon jẹ́ ọ̀kan náà àwọn èèyàn táwa náà máa ń fi ohun ẹ̀ ṣe bíìtì láti lè ràn án lọ́wọ́ pé tó bá ẹ mọ̀ pé ohun lásán ò ṣe jó sí àmọ́ tí ìlú bá wà ń bẹ̀ wọ́n á jó sí. kò lè di wàhálà láàrin àti pé díje púpọ̀ ẹ̀kẹ́ tó bá fún mi lówó. kò di wàhálà torí ó jọ wúlò fáwọn méjèèjì bó ṣe wúlò fóun ní pàtí tó yẹ pé àwọn èèyàn máa jó sí àwùjá ṣùgbọ́n ohun lásán mo ṣe ìgbà olówó di orin tó ń jó sí ló ṣe wúlò fáwọn náà ọjọ́ fi mọ àwọn méjèèjì. ọba Solomon ohun ẹ̀ nìyẹn DJ YK bíìtì yẹn òun ló fi sí ohun ọba Solomon. So this trade in another 5-10 years bullet ra yín. bigger place ni o bigger place ṣáà ní ṣàlá. àwọn olórin wo lẹ ti bá ṣe pọ̀. mo ti bá Portable ṣe mo ti bá ṣe kó ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣáà bẹ́ẹ̀ lọ orí kò sí olóyìn bá fẹ́ bá ṣe ń sìn tí mo lè bá ṣe bàbá sọ̀rọ̀ nípa Nàìjíríà. They coming here today relationship yẹn ó gbọ́dọ̀ níbi tẹ́ pé bí tó èèyàn dáadáa ni Portable gbé e sọ èèyàn dáadáa ni Portable ń ṣèyàn tó jẹ́ pé a níṣòro tí èèyàn nílé ìdílé fún torí ẹ̀lẹ́ṣẹ̀ rọ́pọ̀lọpọ̀ èèyàn tó kúta wọ́n wá fún mi ọdún téèyàn bá ṣẹ̀ síjọba sẹ́ni tó wà bọ̀ blọ̀ bọ̀ wọ́n tẹ́ ń pa mẹ́sì eléyìí sìn òun sìn àti ní àwọn ìdílé of Olamide Bado àtàwọn mìíràn tẹ́pá náà lórúkọ ǹjẹ́ tiẹ̀ ń gbà mọ̀ràn pé wọ́n wọ àwọn eléyìí tẹ̀lé àwọn eléyìí dípò jàgídíjàgbọ̀n yìí. mi ò lè sọ pé ó ṣe jàgídíjàgbọ̀n oníkálukú ló mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀ tó fi ń lú ìgbà míì tí Portable bá pariwo àwọn èèyàn ló sọ̀rọ̀ ẹ̀ inú ariwo iná lògbó wà òtítọ́ ọ̀rọ̀ bẹ̀ mo sọ fún ẹ̀. God bless you my brother. handsome lọkùnrin coping with you. Tẹ bá mọ̀ mí ní ọdún díẹ̀ sẹ́yìn ẹ mọ̀ pé mi handsome wọ́n ìfọkànbalẹ̀ bí ẹ̀ka ni ló jẹ́ kójú wá ká owó ti dé. owó dé náà orí ọ̀fẹ́ olúwa. báwo lẹ ṣe wá ń ṣọ̀rọ̀ àwọn obìnrin sí. owó ti dé ogun ẹni wà ẹ mọ̀ pé owó bá dé tó ẹ bá ní chẹ́ńjì díẹ̀ lọ́wọ́ ohun tó kù kẹ́ máa yẹra fún obìnrin ni màá lóbìnrin làkọ́kọ́ òun náà tún nígbẹ̀ nínú ọ̀rọ̀. ẹ fún àǹtí ti gbé ya ẹ mọ̀ pé ìyẹ́wà kẹrù wà ń bí ya. ẹ ṣáà máa múlẹ̀.